àtẹ́yìnáka èyí tí a máa fi béèrè àlékún àlàáfíà bàbá Mukadam Agba wọ́n ní ake lápapọ̀ wọ́n sì láwọn ata àjòkó tá à ń ṣètò yìí kálukú jòkó lẹ̀ torí pé ìjòkó ajisan lẹ́yìn tí bàbá wa Abdullahi Arademi tí wọ́n ń ṣe wọ́n èé fẹ́ kí nǹkan ní nǹkan kó dàrú káwá bá wọn tó tiwọn náà lọ́nkọ́ bá tó tàwa náà torí ìdí eléyìí kálukú farabalẹ̀ káké náà àti náà dáadáa pẹ̀lú nǹkan tí a máa ké sí àwa náà ó jòkó lẹ̀ ni ká má di àwọn àgbàlagbà lójú ẹ̀já àwọn náà ó jòkó lẹ̀ last born lè dúró tiẹ̀ iná àtẹ̀yìnẹ́kà wọ́n ní ake kóhó yẹn mọ̀ àti tá a máa ké sí bismillahir rahmanir rahim iná àtẹ̀yìnẹ́kà al-kaothar fasalli li rabbika wanhar inna shanihaka huwal abtar inna kafaynaka المستهزئين إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم آمين متى متى آمين 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 يا الله àwa tí a ṣe náà wọ́n ní ọ̀sán fúnra rẹ̀ ọlọ́mọṣà bíi àbùkátà tiẹ̀ náà àmín káwá farabalẹ̀ láàrin ìṣẹ́jú pélòó kan. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للذي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وبالحق أنزلناه وبالحق نزل الله وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا وقل الحمد لله الذي لم يتخذ ولد ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا صدق الله العظيم. èyí tó dáa jù fún ọ níjòkó yìí òun ni kó máa fi jòkó yìí béèrè àánú Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run torí ìdí eléyìí wọ́n ní agbọ́lọ́run tóbi lẹ́ẹ̀kan sí kó lóòkè dáadáa. Allahu akbar. ẹlẹ́ẹ̀kẹta kájọ ó hójú báyìí lọ. Allahu akbar. wá fi yíhun náà farabalẹ̀ síbi tó bá wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàrin ìṣẹ́jú mélòó kan. Naam, astazin. bàbá Mukadam Agba bíi ṣe wọn tẹ́yìn náà ti mọ̀ báyìí ti lè wọ́ ha tó wọ́n lè yàn ní jáde ńléwẹ̀ hó àní bọ́ sínú ọ̀rọ̀ láyé tẹ́yìn náà mọ̀ àfi ká gba ìyọ̀nàdùn àwọn tí Ọlọ́run kó wa lé lọ́wọ́. bàbá ìmáàmù àgbà al-Imam al-Fulani wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá. bàbá làwọn ti yọ̀ǹda kíláàkì sòní wọ́n tún wá ṣàdúrà wọ́n lọ́wọ́ mọ̀ dúró tì yín. bàbá wa al-Imam al-Malawi wọ́n yọ̀ǹda. bàbá wa al-Imam al-Gambari bàbá wa Jánásí àgbà bàbá wa àfa wa Rabbana bàbá wa Mufti Diyar al-Miskinu billah bàbá wa Mukadam wa àgbà ní ẹ̀yẹ ńkọrin bàbá wa ọlọ́pọ̀ ẹ̀wà ti bàbá ìmáàmù àgbà nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nísìn ó ti wá di ọlọ́pọ̀ ẹ̀wà gbogbo ayé àgbà ọ̀dà yín bàbá wa Dan Alali oníkìjìpá àgbà ọ̀dà yín
bàbá wa khalifatul adabiyyin àánú ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín gbogbo ìgbà wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá làwọn yọ̀ǹda ẹnìkan bẹ tó jẹ́ àbá Mukadam Agba ní dọ́là àwọn náà mo fẹ́ dákọ̀ yìí ẹ má bá wa sí wọn. o kọjá sọ́dọ̀ ẹnì bákan náà làwọn méjèèjì ní àjòkó tira wọn. bàbá wa àjàrà sẹ́ yọ̀ǹda. àtàrúgbó. bàbá wa arúgbó sẹ́ yọ̀ǹda. irú ìró nìborùn. bàbá wa láti Markaz àgbà yọ̀ǹda yín ọlọ́wọ́ bá tó ti. bàbá wa àgbà national mission Ansarul Islam bàbá wa yára àgbà yọ̀ǹda yín. bàbá wa àgbà gbogbo àwọn àfáà ló kún yàn yín tábà ní àmọ́ àgbà yọ̀ǹda àfáà lọ́kọ̀ọ̀kan kódà Jímọ̀ wà bá wa yàn yín. gbogbo ẹni ọba bẹ̀. ọ̀jẹ̀ máa ti bá wa àbíkọ́ náà ọyọ wa lókù. wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá wa balógun àgbà bàbá wa balógun alánàmú wọ́n ní sẹ́ yọ̀ǹda bá a ṣe séwù. ṣéhù. bàbá wa Dáúdù wa. bàbá wa Dáúdù wa ní fàgbà Dáúdù wa ní bẹ́rẹ̀ Dáúdù wa lágàkà kò sẹ́ni tí ìmọ̀ ọkọ̀ wọn lọ́kọ̀ọ̀kan àti pọtifólíò wọn níyà yìí. àti ní fufu gbogbo yín. yọ̀ọ́ tó gbà mí lásìkò ni. bàbá wa Sanusewu bàbá wa àdúrà mi gbà ṣé wa Abdulrazak. àti wọ̀jídú gbogbo yín láta. bàbá wa Aliba wa ní Sàkámù. bàbá wa ọ̀gbárìkìdì mọ̀ gbogbo yín mo gba ìdí ọ̀dá yín. Aliba wa ní Gbódòfù. bàbá wa ìmáàmù wa ní Sàrùmí. bàbá wa ní Kọ̀rọ̀ ẹ dákun bí n ṣe ń wo náà nù ni. ẹ jẹ́ n bọ́ sọ́dọ̀ àwọn àgbàlagbà níyà yín. bàbá wa Grand Kadi wa ṣé wa Abdulatifi. bàbá wa Imal Kadiri. bàbá wa àgbà ṣé wa Madibo. bàbá wa Gáúsù wa ní Èrùbú ọlọ́ọ̀bà dúró tì yín. àgbà yọ̀ǹda gbogbo àwọn bàbá wa. Gáúsù làbúrárì ńkọ́. mo ti gbà yọ̀ǹda wọn Gáúsù làbúrárì àgbà yọ̀ǹda yín. àwa bọ́ sí ọ̀dọ̀ gbogbo tí ń jẹ́ ajísàn àní sọ pé ní àwa là ń ṣe nǹkan ẹgbẹ́ bó ti wí nìsín. ṣé olùkálíkà náà wà ń tòsí. àgbà yọ̀ǹda wọn Sàláàtì àwa ajísàn àní sọ pé ní àwa ẹgbẹ́ bó ṣe pé là ń ṣe nǹkan. bàbá wa Arademi Ọlọ́nkẹ́mi Alubarka ọmọ àwọn ẹni ọlọ́run nípa lẹ́yìn láéláé àgbà yọ̀ǹda yín ṣé wàá járùlá bàbá wa onímọ̀lú bàbá wa àgbà nímọ̀ bàbá wa ìpínmọ̀ bàbá wa ìmáàmù wa Arademi gan tó kọ́mọ́ sí wa Abdulrahman bàbá wa Al-Barkah nímọ̀ Rahim Dr. wa Ismail àgbà yọ̀ǹda àti gbogbo àwọn kálukú níkàlẹ̀ ó tó báwọn náà. ẹ dákun ẹ má bínú gbogbo ẹni ọba yọ̀dá pé ká sọ̀rọ̀ Ọlọ́run kọ̀nàwọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ yìí. ṣé wà ní ìmọ̀lẹ́mọ̀ọ́lá bàbá wa Sanusewu ẹ ṣeun. ìṣẹ́jú tá a bá lò ní pọ̀ òní jímọ̀ shi na kanci na wọn kuma an ce barowa ba in ba mugun hali ba sai zama mugun zama látijọ́ tá a ti ń lò dé ńlọrin oríṣiríṣi òde là ń lọ. bẹ́ẹ̀ni. ọ̀kọ̀ọ̀kan ni àwọn ìmáàmù máa ń lọ wọn èlò rẹ̀gẹ̀dẹ̀ àmọ́ eré yìí tún yàtọ̀. sọ gbọ́ báyìí. ìwọ́tọ̀ bá ń bínú ẹni tí ń sùn lórí bẹ́ẹ̀dì tó yẹ pé muazinu ni ọ́ tó ń wíwèé kúwèé lásùbà àtọ́ ọmọ ọ̀hún arun lérí bẹ́ẹ̀dì níjọ́ kan wọ́n sọ kalẹ̀ láti rí pẹ̀tẹ́sì rẹ wọ́n lọ tí ọ bọlẹ̀ òun bínú ẹni tọ́lọ̀ ń kẹnu síbẹ̀ àwọn ni wọ́n kọ́ sínú tírà ńgbà tá ànábì òtètè jáde ẹnu pé wọ́n lọ sọ fún pé ọ sì dúró lẹ́nu ọ̀nà asàlátù khairu minannaomi kò sí nùrùn tẹ́lẹ̀ ànábì wa gbá a mú pé èyí mọ̀ dáa ẹja fi sínú òrùn wa ọ yẹ àjùkọ ọmọ yìí pé abẹ́ ń lé pẹ̀tẹ́ẹ̀sì ọ sọ kalẹ̀ ńjọ́ kan àwọn làdáni wa nǹkan kí nǹkan là ń rí lọ́dọ̀ wọn o ẹ mú rẹ lọ lé kéwú. ẹ̀sẹ́jú méjì àbí mẹ́ta ó ti tó gbogbo tó kún yà yín ìmọ̀ ni. bẹ́ẹ̀ni ọba ìmáàmù wa aláàyà ń bẹ ń bẹ ìmọ̀ ni. ẹ dákun gbogbo àwọn àfa ńláńláńlá tí wọ́n ti ń bá bọ̀ nílọrin àfi wọn bẹ Ọlọ́run kó tó wá kan àwọn Alhaji àgbà ṣé Adam kó tó wá kan wọn kó tó wá kan àwọn Ọ̀gbárìgìdì àfi wọn bẹ lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ gbé pilẹ̀ wá yẹn ní parẹ́. àmín. bọ́ọ̀ bá sámi ní mi tẹ́ ṣe fún ọ. àmín. àlífà àdàbí ó láti dájí ní ti fowó rán ni sí mi pípé owó kò nànú. Allah. ẹ wá wo iye tá a mú lọlé. bí ìṣe wọn. a sì pín ni ẹni tẹ́ bá ń fún tí ọba pín bí wọ́n bá gbé kọ̀sẹ́sẹ́. tọ́ ọ̀sẹ̀sẹ̀. wọ́n ní kálukú ó pín má jẹ́ wọn ó gbé e mọ́ lọ́wọ́. má jẹ́ wọn ó gbé e pín má jẹ́ wọn ó pín lónìí àbúrẹ́là nísìnyí ó ti dé rí mi bàbá wa ìmáàmù. bẹ́ẹ̀ni. àbúrẹ́là pé ó wà lérí mi yóò tó nǹkan bí 40 ọdún àti 6.
tẹ́ ti fi sẹ́rí báyìí pé ẹ̀ ń kọjá lọ. mi nísìnyí lónìí ń gba bùrẹ́là lọ́ọ́lì. Allah. kọ́dà mi ní lò lọ́bì kan ń lò wájímọ̀ àmọ́ wájímọ̀ njọ́ mẹ́jọ. ẹ dákun mo béèrè kí n tó ṣe wáàsí èyí dà bí ọ̀dà. bàbá wa Ọlọ́hunkẹ́mi ní gbogbo ẹ̀yin àfa àgbàlagbà àwọn provide security fún yín tẹ̀ bá lọlé tí ọmọ tẹ̀lé yín lọlé ni. ẹ wọn ò ní tẹ̀lé nìkan lọlé àwọn kátó ń bẹ́ lé. ẹ dákun tó lọ ẹ mọ́tò àní kẹ́ni tí wọ́n bá fún kó pin ní tèmi pín jẹ́ kọ́ mọ̀ pé o lòde lónìí ọmọlẹ́yìn rẹ kọ́ mọ̀ pé o lòde ó ti tán kò sí nǹkan míì tá a bẹ́ẹ̀ ṣe wá sí wọ́n ní ọgbà fún wọn. náà. kitabun bihi nílìnà. ẹ gbọ́ bẹ́ẹ̀ ti gbọ́ bí wọ́n ti ń kí bàbá wa ìmáàmù pé kàmùkàmù ẹlòmíín sá ń gbọ́ kàmùkàmù ni ó sì le láti tú. tọ́. ẹni orí ọlọ́run pọ̀ lára rẹ̀ ni wọ́n ń pè ní kàmùkàmù lédè lárúbáwá. Allah. bó ti pọ̀ lára bàbá wa ìmáàmù lára ọmọ bàbá wa ìmáàmù yìí náà orí ọlọ́run pọ̀ lára rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá wa Arademi. lillahi ma alibasa ní fẹ̀rẹ̀ wata bàbá sẹ́yìn rí báyìí ti rí aṣọ mi. wọ́n ní ẹ wo aṣọ táwọn wọ̀ ẹ yìí. wo aṣọ tí mo wọ̀ yìí ó ní náà lòun fẹ́ kí n wọ̀ wá bí wòlímọ̀ yìí. Ọlọ́hunkẹ́mi ló fún bàbá Mukadam Agba. kò sì pé gbogbo fún mi rán wọn ò sì wọ̀n mí ó sì ṣe déédéé mi. Allah. gbogbo oore tí ó ṣe déédéé rẹ lọ́wọ́ máa gbé jọ. àmín. ní amúlò ilahi. alálìbàdì kasiratun. ẹlòmíì kéwú àmọ́ lọ́wọ́ kẹ́ndì kéwú ẹ̀ wọ́n mọ̀ wá mo ní tí ń rówó bí ọba rí lọ́nà rọrùn yóò rí iná rọrùn báyìí ẹ dá mi lóhùn. ṣé yóò bá rí owó lọ́nà rọrùn tó lè máa ná rọrùn báyìí. ẹ dákun tó rọ ọlọ́run tó ṣe é ná ni báyìí bá ní bóun towó ẹni tó bá ti ní bóun towó ẹ sá dàpẹ̀ bó kọ́ máa lọ́ọ́ mínú sàárè àmọ́ tá a fà rí tóbi sọ pé àyà tún mi là máa lé. àyà tún mú sí lẹ́tún. báyà wọn fẹ́ ṣe ìyàwó báyìí ni wọ́n ní ọ́ dájọ́ ní orí tiẹ̀ dá. àyà tún mi là máa lé. bàbá bá ní àyà tún mi là máa lé gbogbo wa láti mọ̀. àyà tún mú sí lẹ́tún. ẹ dákun ẹ wo bí kálukú ti wáyé nísì tí ọba da lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan tẹ́lẹ̀ wọn ò dé yìí ó ti da charity begin at home. òrìbó ti dánú lé báyìí wo bí wọn náà ti dánú lé báyìí ẹni tí ọba dánlé ò lè dáńtà nítorí eléyìí. kitabun. tíra ni. kitabun bihi nílìnà sa'adata walimuna. Al-Qur'ani bá ti ń bẹ lọ́wọ́ yẹn ẹ wò pilẹ̀ tó ti lọ́ọ́ ké. ẹ wò ọ̀dà fún àwọn tí wọ́n ti kéwù. ìṣẹ́jú méjì ló kù té lò ẹ wò ọ̀dọ̀ àfáà tó ti lọ́ọ́ kéwù. kitabun. gbogbo ọkàn àfáà ń dàrú sọ ọmọ kéwù lam yakun lahu rawnaqud daris. Allah. gbogbo ibi tó bá lọ wọn ò ní mọ̀ láàfáà ẹni àfáà bá ń da tẹ́mi ọkàn àfáà bá ń dàrú sẹ́mi ẹ̀ kò ní jẹ́ èèyàn. bàbá ẹ wò ó bó ti rí fún bàbá yìí. Ọlọ́hunkẹ́mi Arademi ẹ wò àwọn ọmọ wọn tí ń ṣe wòlímọ̀. kitabun bihi nílìnà sa'adata walimuna. kílẹ̀ yẹn ń wá kílẹ̀ bọ́bá ti pélé ni ó ti kọ́. bẹ́ẹ̀ni. mọ́tò ní bí ìgbà tó yẹ pé dílà ní ta mọ́tò. bẹ́ẹ̀ni. walimuna. gbogbo tí ń fẹ́ lọ́lọ́run fi lé e lọ́wọ́. wọ́n kọ́ dínà fàhálẹ̀ àríwá khairan sakinatin. nafahali ariwaha. khairan sakinatin. ntọ́ dára jù lọ́lọ́run bùn ọ́. òun náà ni pé ọlọ́run fẹ́ afẹ́fẹ́ kára rí ọ balẹ̀ ẹnìkan ọbọ̀ kọ́ ọmọ sí gànàgànà káàkiri bí n bá lọ jẹ ẹ nímọ̀ pé kọlu bá bu àyà. wàlá ìsà ilà bìtìbà ìsirọ̀tì. títóbi kan ò sí àfikún yẹn bá tẹ̀lé tàlù Kùránì ẹni wọn bá ti tẹ̀lé tàlù Kùránì yóò máa tóbi kì í ṣe pé títóbi tí yóò máa ṣe kẹ̀kẹ́ àfa nǹkan ó sì máa wọlé tọ̀ torí eléyìí. wàtálì dùdáwàtìn. gbogbo tó ń bá ń wí ní gbogbo èèyàn ntọ́lọ́run ti ṣe bá dámà ni ó ṣe fún wọn náà. Allah. onímọ̀tì ìlú ayé o yẹn ń bọ̀ ọ́ ní kíní kẹ́kù yẹn ń bọ̀ ọ́ ní kọ́ sọ kọ́sẹ̀ bó ti bọ̀ bàbá wa ìmáàmù. ọlọ́run kó mú ọ náà ni o. àmín. kọ́ máa sọ kọ́ máa sẹ́. àmín. ọ̀pọ̀ ọ lọ fẹ́ẹ́fẹ́ ẹ bá a sáámi nítorí ọlọ́run. àmín. wà á mẹ́ni hàdà àmìnì hàjí wò sírọ̀tì. yẹ isi
táyì án fi sulumati tàtà sulumati. ẹni ọba ló mọ bàtà Al-Qur'ani ṣe òkùnkùn lérí òkùnkùn lọ́wọ́ máa gbé ọmọ pè ní nǹkan ẹ̀fà kò ń bẹ́ẹ̀ ẹ̀fà kò ń bẹ́ẹ̀. mani hada. gbogbo ẹni tó bá ní wọn ò gba Al-Qur'ani ṣe. ami ni hajihi wo siratihi. gbogbo táwọn ìmáàmù ṣe yóò kò bá a mú kì í sọ̀nà. ọ̀rọ̀ ó sì nǹkan mi ò ní wọ́n ń sa ẹ̀fẹ̀ yẹn lásán ni yẹ isi táyì án. bó ti máa lò ó lọ́nu láyé. fi sulumati tàtà sulumati. òkùnkùn lọ́ọ́ máa lò láyé wọ́n wá ń lọ àfáà yìí tó wá ṣe ń tọ́da ilé àfáà rẹ̀ ní tún gbọ́ máa lọ. Allah. inú àwọn ọmọ tí wọ́n ń ṣe wòlímọ̀ èyí tí ń lọ ilé àfáà wọn bẹ́ẹ̀. èyí tí ń bá ń lọ ilé àfáà á kì ẹ̀yin méjèèjì gbogbo yín láàkì ń lọ á sì kì àfáà tí ń lọ ilé rẹ̀ náà ń lọ. èyí fọlá láyú kálólómọ́lọ́kọ bèlèmélè àìfọlá jẹyọ bàbá rẹ̀ níyìn ló ti ké káàfọ́ ọmọ ibẹ̀ fọmọ tí wọ́n gbé wa kó ṣe tọ́ lóhùn tí wọ́n ní wọ́n ṣe lára ọmọ tó bá gbéyàwó kẹ̀sì jálẹ̀ lágbàjì tí wàá ti ń lọ. ìwọ ọmọ wọn sọ pé tọ bàbá mi. ìsàmọ́ tàlẹ̀ àyáhù bí kọ́lí bí ùnsà. bóbìnrin bá ń lọ ilé ọkọ tí ò bá lójú tí. bàbá ọkọ. èébú. ìyá ọkọ. èèmọ̀. àwọn ẹgbẹ́ ọkọ àtàbúrò. àrífín. fọ̀tàhásán. súnmọ̀tàhásán lílì jamali. bọ́mọ obìnrin náà ti wọ́ dáa tó bó ti wọ́ jáde ńlẹ́ẹ̀rẹ́ tó tábà àwọn èèyàn mọ̀ sí sí ọ̀ kìí sọ ọmọ rí mọ̀ wù abẹ́ lọ́hùn o wasalaamu aleykum wa rahmatulahi. ọlọ́run bá san bàbá Mukadam Agba lẹ́sàn-án rẹ̀. àmín. bàbá mọ́mọ́ àgbà wọ́n ní wá sínú nínú wá sí àwọn ẹni ọlọ́run àwọn àgbàlagbà tẹ̀yìn tara wọn jáde ẹni ọlọ́run ni wọ́n. abẹ́lọ́hún wọ́n bẹ́lọ́hún fún yín ọlọ́run sì gbà á láwọn àgbàlagbà yín gbígbà tọ́lọ́run gbà fún wọn ọwọ́ adáàmà kọ́lọ́run kó dákun kó jẹ́ kó dáàmà kó máa lọ gbére. àmín. àmín wa mẹ́ta. àmín. 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 àmín ya Allah. àwọn náà bá a ṣàlékún ìyọ́nú rẹ̀ fún wọn. àmín. àwọn tọ́lọ̀ ń pè yín náà níkẹ́ kó jẹ́ lẹ́jọ́ dùnú lérí wọn. àmín. àmín mẹ́ta. àmín. àmín. àmín ya Allah. bisimilayi kul huwa Allah inna ataynaka al-kawthar alam nashrah. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لربك ونهار إن شانئك هو الأبتر آمين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب إلى ربك فارغب آمين 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 يا الله. ọlọ́mọba àṣàwọn àgbàlagbà lẹ́sàn-án rẹ̀ orígun kágbà kéwú ibẹ̀ náà la wà báyìí owó kágbà kéwú kó máa mú bọ̀ àmọ́ká tó débẹ̀ bàbá wọn náà kẹ́mi Arademi wọ́n ní ìkòná àfa límì bàbá máa dìbò wọ́n náà fẹ́ yín kó fi wòye bàbá máa dìbò ìkòná wọn wọ́n náà ní bàbá ọlọ́run kẹ́mi sí wọn àfa tó kọ́ àwọn máa ń kéwú 50,000 nísìnyí Hajj Ahmed àti di orígun kí wọ́n gba kéwú
ibi yìí náà ló lọ ọ̀dọ̀ àwọn baba alágége wà ń bẹ̀ ibẹ̀ ló lọ ó ti lọ bẹ̀ wọ́n ti gbà á àti ànáùnsì rẹ̀ pé lọ́dọ̀ baba alágége ó ì ti débẹ̀. Former Senate President Waziri Ngeri of Ilorin Emirate wọ́n ní owó gbígba kéwú 250 bọ́dá mi nínú àwọn ètò yín ẹ̀yin fi tẹ̀ntì ń darí ètò sí ẹ̀sẹ̀ kókó yẹjú ó lè bá a nítumọ̀ àwọn alábàá ànáùnsì gbogbo ẹ̀. Bàbá Àgbà Olóhunkẹ́mi olóore mi ẹrú Ọlọ́run tòótọ́ ẹni tí ò fi mí lẹ̀ njọ́ táyé láàsí Olóhunkẹ́mi ní òun bẹ́sẹ̀ gbogbo tí ń jára dẹ̀mí ò lè parun ọ̀gbọ́ta nábì lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní owó kágbà kéwú níwájú àwọn àgbàlagbà wa 1 million naira. Mọ̀sẹ̀ ha àgbọ́lọ̀ tóbi ni tọ̀ 20 ó pàdé bẹ́ẹ̀ yóò jẹ́ 50 tó èló la ta tí ò pé wa.